ráyè yín bàbá ẹ̀ ẹ̀yin àfa oníná ìsọnù ṣe rí ibi tí náà ìsọnù yín ṣe rí gbogbo nǹkan tẹ́ ń sọ pé gbogbo nǹkan ilẹ̀ Yorùbá fake ṣe rí ibi tẹ́ jẹ́ kó ba ayé ọmọ ọlọ́mọ jẹ́ débẹ̀ yìí kí wọ́n ṣayé ọmọ yẹn nìkan kọ́ ló bàjẹ́ o ó tún wá ba ayé àwọn òbí ẹ̀ jẹ́ ṣùgbọ́n tó bá jẹ́ àṣà aláṣà tó bá jẹ́ ìṣe oníṣe ẹ gbé sórí bí ẹrù ni ẹ sọ̀rọ̀ ayín dolórí burúkú sórí ẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí ní máa ṣe yàngàyàngà káàkiri lórí àṣà aláṣà ẹ gbà kan ní nǹkan gbọ́ ju nǹkan tara yín lọ ẹ rí pé wèrè gidi ni ẹ rí pé làákàyè yín sọnù àwọn bàbá tiwa tó bá ṣe bí eléyìí ni wọ́n ṣe polówó ẹ̀sìn Islam fún wọn ni kò sí anybody tó máa ṣe ẹ̀sìn Islam tó bá jẹ́ jàgídíjàgan náà fi kó ẹ̀sìn Islam wọlé Yorùbá ni wọn ò ní ṣe ẹ̀sìn yìí rárá ṣùgbọ́n tó bá yẹ pé àwọn bàbá wa náà tún wá mọ túmọ̀ ẹ̀kọ́ tó wà nínú Kùránù ni mo gbàgbọ́ pé àwọn bàbá wa ò lè ṣe torí ọmọlúàbí ni wá ọmọlúàbí náà dẹ̀ mọ̀ wá sí ẹ̀yin ọmọ àlè ẹ̀yin ẹranko má ṣe lóògùn ẹ tọmọdé bá pe kú wá dájọ́ ọjọ́ tó bá ti pààrọ̀ gidi bàbá wọn ló máa gbé wálé á gbé wálé wá ká òbí ẹ̀ mọ́lé ni according to nǹkan tí mo gbọ́ ọmọ yẹn báyìí wọ́n sọ pé ọmọ yẹn kú ọ̀pọ̀ǹdì yóò gbogbo nǹkan tí wọ́n ṣe fún wọn lọ́mọ yẹn kú bí mo ṣe gbọ́ kéèyàn bímọ gan èèyàn tó lóyún kó lóyún kó bímọ lọ́jọ́ yẹn kọ́mọ yẹn kú á mọ̀ bó ṣe rí lára kán tó máa sọ pé ọmọ tó ti ga tó yẹn kán tó máa sọ pé ọmọ tó ti ga tó yẹn bàbá àfà Ìlọrin tó sọ̀rọ̀ wípé kí náà ń pè lólòlù mufti Ìwó Rashidi tó bá ti dọdún tó ń bọ̀ ẹ kó àwọn ìyàwó yín gbogbo wọn ẹ bá dégún lé wọn lórí kéégún jẹ́ méjì ẹ kó àwọn ìyàwó yín àwọn ọmọ yín obìnrin ẹ kó wọn kán lọ jó pàdé olóòlù ẹ̀yin ọmọ àlè burúkú mufti Ìwó ìwọ tó wá láti Kogi State ìwọ tó jẹ́ ọmọ Ẹ̀gbìrà tó fẹ́ máa pàṣẹ lé wa lórí tó sọ àwọn ọmọ Ìwó dàdìdìrìn táwọn náà ò ní làákàyè torí ọba tẹ́ fi síbẹ̀ fíṣọ yín ò jọ lójú ẹ̀yin fún ara yín gan ọjọ́ ọ̀la yín gan ò ní ìtumọ̀ sí yín wọ́n tún ti ń bá yín pinlẹ̀ Ìlọrin wọ́n tún ti ń bá yín pinlẹ̀ bí ìwà ṣe padà bí Ìlọrin tó jẹ́ pé ẹ̀ máa la máa kọ̀ǹtró yín ẹ̀yin dìdìrìn ṣùgbọ́n àfi sùúrù bọ̀tà àwọn ọmọ Ìwó kan náà tó dákẹ́ a rí wípé dídákẹ́ yẹn náà ó mú nǹkan dání. àfà Ìlọrin tá a bá wo kulẹ̀kulẹ̀ báyìí ó lè jọmọ Yorùbá nínú kó wá látàwọn ibì kan ní Katsina àbí Kano wàá ṣàwá láti nọ́ọ̀tì ọ̀ Senegal ibẹ̀ náà ti ń wá torí àwọn ọmọ ọkọ Yorùbá tó jẹ́ Muslim kò dá ìgbà tán bá sọ fún yín ipe Muslim ni wọ́n tẹ́yìn gan ti mọ̀ ipò ọmọ ọkọ Yorùbá ni wọ́n ẹ̀yin ọmọ àlè mo rí báwọn àfáà yẹn ṣe ń pe gọ́fìmẹ̀ntì bóyá Ṣèyí Mákindé á stop ẹ̀ nígbà tán bí Ṣèyí Mákindé dá nǹkan tán ti ń ṣe kí ìyá Ṣèyí Mákindé tó dáyé tí Ṣèyí Mákindé ti gbọ́ oríṣiríṣi ìtàn nípa ẹ̀ àwọn láwá stop ẹ̀ ọba Ládọjà ṣé ọba Ládọjà láwá stop ẹ̀ ni torí kò yé mi ókè ọmọ yìí báyìí wọ́n sọ pé apọ olóòlù nìkan ló yà mo wá ń wo àwọn olórí burúkú wèrè kan tó ń sọ̀rọ̀ pé ẹ tọmọ yẹn gan bá tiẹ̀ fẹ́ kú àwọn wọn á pa torí kan lè sọ pé ìṣẹ̀ṣe rí ẹ rí pé ti ya wèrè nǹkan tí wọ́n ti ń ṣe kí kan tó bí ìyá yín nǹkan tó ti ń ṣe kan tó bí bàbá yín tó ń dẹ̀ ti mọ rìsọ́ọ̀tì ẹ̀ ṣé wọ́n tó ń bá mọ nǹkan tó máa ṣẹlẹ̀ tán bá ṣé wọ́n á ṣàdé sọ pé kan stop kóbìnrin má máa rí ṣé wọ́n á stop ẹ̀ pé kí obìnrin má máa rí tọ́n bá ti sọ nǹkan nípa ilẹ̀ Yorùbá ẹ̀ máa sọ pé Yorùbá level irọ́ ni mo dẹ̀ ṣíwọ̀n àwọn kan tí wọ́n ní làákàyè ogun tó dé bá wa nìkan bíi May June yìí May and June yìí kì í ṣe nǹkan kékeré let me say from April tó ṣẹlẹ̀ láti April títí da June July yìí kì í ṣe nǹkan kékeré ló ṣẹlẹ̀ sí wa àwa tá à níbọn àwa tá à ládàá àwa tá à ní ìkankan ìjà ogun kankan àwa tá à ní ìjà ogun kankan táwọn tó ní nǹkan ìjà ogun oríṣiríṣi nǹkan ìjà ogun tó ń dẹ̀ fèsì wa tí Olódùmarè dẹ̀ bá wa borí wọn ẹ wá ní kò sáwọn alálẹ̀ ẹ wá ní ilẹ̀ yìí ń ṣe lẹ́lẹ́bọ ẹ wá ní kì í ṣe ẹbọ náà fi pèsè ilẹ̀ yìí
àwọn olórí burúkú kan tún wá ń sọ̀rọ̀ pé ẹ ṣe bí a sọ wípé Islam ló ń gérí, Islam ló ń pààyàn, ṣé òrìṣà ò kì í mu ẹ̀jẹ̀ báyìí? Ó kọjá yìí ẹni, àfojúdi ló pa á. Kó má bàa máa pàwa obìnrin ló ṣe kì wá nílọ̀ pé ká má máa yọjú, ẹ̀yin olórí burúkú. Kó má bàa máa ní nǹkan kan ṣe pẹ̀lú àwa obìnrin, kó lè dáàbò bo ẹ̀mí wa ló ṣe ń kì wá nílọ̀ pé ká má yọjú síta. Òun ló lọ ṣàfojúdi, òun ló lọ ṣe àfọwọ́fà, òun ló lọ pa ara ẹ̀, kò séèyàn kankan tó pa á. Kì í ṣòrìṣà ló pa á, òun ló pa ara ẹ̀ fúnra ara ẹ̀, torí wọ́n ń sọ má yá ní fọ́tò. Obìnrin ẹ má wò, ẹ má ṣe fídíò olóòlù, ṣùgbọ́n ẹ kọ̀, ẹ gbọ́. Ó ṣẹlẹ̀ tán, àwọn kan wá ń sọ̀sọ̀kúsọ pé ṣe bá sọ pé òòṣà ò kì í pààyàn. Òòṣà ò kì í pààyàn, ìwọ fúnra ara ẹni má fọwọ́ fa èèwọ̀. Bí àwọn èèyàn míì dẹ̀ ṣe tún máa ń fọwọ́ fa èèwọ̀ sínú ayé wọn títí di bá ṣe ń sọ̀rọ̀ ẹ̀. Òòṣà ò kì í pààyàn, á kì ẹ́ nílọ̀, á kì ẹ́ nílọ̀, á ti sọ nǹkan tó lè ṣẹlẹ̀ sí yín. Wọ́n kí ẹ̀ fún wa, àwa là kí ẹ̀ fún wọn. Kó tó di pé ẹ̀sìn dọpọlọ wa rú, kẹ́sì tó tọ̀nù gbogbo sísítẹ́ẹ̀mù wa down. Àwọn bàbá wa wọ́n ń ṣe ẹ̀sìn ṣùgbọ́n wọ́n kí ẹ̀ fún àwọn òrìṣà wọn. Àwọn òrìṣà wọn ò dẹ̀ kí ẹ̀ pé wọ́n ń ṣe ẹ̀sìn míì, wọ́n ń dáàbò bò wọ́n. Wọ́n ní respect fáwọn alálẹ̀ tán bá. Wọ́n dẹ̀ ń dáàbò bò wọ́n. Ṣùgbọ́n ẹ̀yin kọ́, àwa kí ló kù, a bẹ̀rẹ̀ sí ní fi àwọn òrìṣà yẹn ń ṣe ẹ̀sìn. Síbẹ̀ tó bá le tán, wọ́n á tún dúró, ẹ wá ní wọn lójú àánú. Wọn ò tún ní wo gbogbo nǹkan tá a ṣe yẹn. Tó bá le tán, wọ́n á tún dúró tì wá náà ni. Ẹ̀yin ọmọ àlè, àwọn ọmọ ìrankíran, tó bá ti dọdún tó ń bọ̀ Mufti, kó gbogbo àwọn ìyàwó tó bá ti ní, àwọn ọmọ ẹ̀ obìnrin páàkì wọn. Gbégún dé wọn lórí. Gbégún lé ìyàwó ẹ lórí, ó ti yẹ bẹ́ẹ̀ yẹn Mufti. Kéégún wá da méjì, káwé tó lágbára jù nínú wọn. Kéégún lórí àwọn ọmọ ẹ. Ìwọ tó wá láti Kogi State, tó wá fẹ́ máa dalẹ̀ wa rú. Tó wá láti Kogi State, tó fẹ́ máa dalẹ̀ wa rú, Olódùmarè á mú ẹ lójijì ni. Ò ní rójú ráyè dalẹ̀ wa rú Mufti. Ò ní rójú ráyè dalẹ̀ wa rú. Gbogbo ẹ̀yin àfà tẹ́ bá ti sọ wípé ẹ fẹ́ múlẹ̀ káàárọ̀ òjíire, ẹ fẹ́ dojú ẹ̀rú, Olódùmarè àwọn tó nílé ayé, àwọn tó nílẹ̀, wọ́n á bá wa mú yín lójijì ni. Wọ́n á mú yín lọ lójijì ni. Gbogbo ogun tó ṣẹlẹ̀ sí wa tó jà wá, àárò lórí ẹ̀sìn kankan. Olórí ẹ̀sìn Christian wo la rí tó bọ́ síta tó lóun fẹ́ jà fún wa? Olórí ẹ̀sìn Muslim wo la rí tó bọ́ síta tó lóun fẹ́ jà fún wa? Kò sí èèyàn kankan, kò sí èèyàn kankan. Àwọn tá à ń ṣẹ́ èpè fún iná náà padà dìde tán jà fún wa. Ẹ rí pọ́pọ́lọ èèyàn mi ò pé ọmọ àlè pọ̀ sẹ̀, a ní ọmọ àlè pọ̀ nílẹ̀ káàárọ̀ òjì. Ẹ wo ọmọbìnrin tẹ́ ń wò yìí, Wasilat lórúkọ ẹ̀. Ṣe rí àwa Yorùbá, ṣe rí àwọn Haúsá tẹ́ ń wò yẹn, wọ́n yìí fi àṣà àti ìṣẹ̀ṣe wọn ṣeré, bẹ́ẹ̀ làwọn Ìgbò náà. Ṣùgbọ́n àwa Yorùbá, ọmọ àlè ló pọ̀ jù nínú wa. Ọmọ àlè ó pọ̀ tó jẹ́ wípé wọ́n ba ìṣẹ̀ṣe àwọn bàbá ńlá wọn, wọ́n bà á jẹ́ nítorí àwọn ẹ̀sìn àjòjì gan. Mo rí àfáà kan tó ní pé àwọn obìnrin jáde kán lọ wo Olóòlù, kán lọ wò ó, kò sí tó ṣẹlẹ̀. Ṣé bàbá wa Ládọjà fẹ́ ba ilẹ̀ Ìbàdàn jẹ́ ni? Àfáà yẹn ò ṣe kó àwọn ẹlẹ́hà àwọn ìyàwó tiẹ̀ pé kán lọ wò ó. Ọmọbìnrin yìí ó múra bí ọkùnrin, yóò ti fẹ́ máa plan, ó ti ń plan nǹkan yẹn ti pẹ́ kó tó rí sí lánàá. Kò mọ̀ wípé gbogbo tá a bá ti pè ní èèwọ̀ nílẹ̀ Yorùbá, èèwọ̀ ni. Ó wá múra bí ọkùnrin, ó lọ wo eégún Olóòlù, nǹkan kọlù ú. Aṣọ tẹ́ ń wò yẹn, gbogbo nǹkan tán gbé sí lọ́rùn yẹn, wọ́n ṣe orò fún un, bóyá yóò rú yè ni,
ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà wọ́n ní ẹlẹ́ran padà tu ó padà jọ́ lọ́hùn nípè wọ́n sọ bẹ́ẹ̀. ṣe rí àwọn kankan wà tó jẹ́ pé tán bá ti pèlè ìwọ̀ ẹ má jẹ́ àwò wípé especially àwa Yorùbá Haúsá yìí fàṣà wọn ṣeré o, Ìgbò wọn fi àṣà wọn ṣeré, ṣùgbọ́n Yorùbá kí ló dé sí èpè Aólẹ̀ ń jà wá ni. Wọ́n ní ọ̀rọ̀ Aólẹ̀ ní ọ̀rọ̀ èdè wa ò ní yéra wa àní gbọ́rọ̀ síra wa lẹ́nu pé àwọn olórí wa wọ́n padà wá mọ́ di ẹrú, àwọn kan yìí dẹ̀ ń padà ṣẹlẹ̀. Àṣà àti ṣe ilẹ̀ Yorùbá èyí ṣe tí ó jẹ́ pé à ń fojú di. Mo rántí ìtàn kan bàbá ńlá bàbá mi ló sọ fún mi. Wọ́n ní ọdẹ kan wà, Ọdẹ́gbèmí ni, pé ìyẹn ni wọ́n pè ní ẹnu lẹ́bọ. Tí èèyàn bá ti fẹnu sọ á padà wá rí bẹ́ẹ̀ àṣẹ Ògún. Ọdẹ́gbèmí yẹn ó máa ń lọ sí inú igbó, yóò lọ sí ọdẹ, yóò pẹ ẹran wá sílé, yóò fáwọn èèyàn. Ó wá dọjọ́ kan wá wò pé àwọn aládùúgbò wọn ò tún fẹ́ béèrè nǹkan yìí sóun wà ní rí nǹkan kan fún wọn. Nígbà tí ò rẹran pa, ó wá rí ẹyẹ gúnugún, ó wá pa, ó wá jùnú àpò rẹ̀, ó wá ń gbé ẹyẹ gúnugún yẹn, ó gbé wá sílé. Ní tí ó fi wá gbé wọlé tí ò ní jẹ́ kẹ́nì kankan mọ̀, tó bá gbé wọlé tí ẹnì kankan ò mọ̀ ní ó possible kí kankan má ṣe. Ó wá bẹ̀rẹ̀ sí ní pariwo fáwọn èèyàn pé ẹ̀yin tẹ́ ní wọ̀nyí pagún, wọ̀nyí jẹgún, wọ̀nyí figún bọrí, ẹyẹ gúnugún lòun ti pa yìí òun á dẹ̀ jẹ́. Ó wá fẹ́ ẹyẹ gúnugún yẹn àwọn èèyàn wá ní àìpagún, àìjẹgún, àìfigún bọrí. Ṣàpè síbẹ̀síbẹ̀ ó wá gbé wọlé, ó wá jù sínú àgbàlá rẹ̀, ó wá mú kan náà àwọn adìẹ tó ó ń sìn, ó wá pa, ó wá mú ìtàn ẹ̀ jáde. Ó wá ní ẹyẹ gúnugún lòun mú dání yìí o, ìtàn adìẹ dẹ̀ ló mú dání. Ó wá bẹ̀rẹ̀ sí ní yájẹ. Níṣẹ́jú àwọn èèyàn wá káwọ́ mọ́rí pé Ọdẹ́gbèmí àìpagún, àìjẹgún, àìfigún bọrí. Láàrin ìgbà tí ẹni ẹ̀wà kúrò lè bàyà, ó jáde yẹn. Ojú ẹsẹ̀ ń bẹ̀ ní fún ẹ kákò tó bẹ̀rẹ̀ sí ní lọ tó ń pòkóló. Wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo pé ẹgbà òun pa igún lóòótọ́ ni ṣùgbọ́n òun ò jẹ gúnugún. Ẹyẹ gúnugún yẹn òun wá lọ gbé ẹyẹ gúnugún yẹn ó lọ gbé jáde. Àwọn èèyàn wá sọ fún wọn ní ṣé kò mọ̀ wípé ẹnu lẹ́bọ ni. Ní tó ti sọ yẹn àṣẹ ti gùn. Kódà kó jẹ́ pé lóòótọ́ ni eégún olóòlù kì í fi kankan ṣèyàn. Níwọ̀n ìgbà tá ti sọ wípé èèwọ̀ ni obìnrin ò gbọ́dọ̀ wò yẹn, bóbìnrin bá ti wo rò ó gbé. Òun nìyẹn kẹ́ fi kọ́gbọ́n. Ẹ̀yin tó jẹ́ wípé ẹjọ́ máa lé ilẹ̀ Yorùbá tẹ́ ń bá àṣà àti ṣe ilẹ̀ Yorùbá jẹ́, tán bá ti pèlè ìwọ̀ ẹ lọ sí nítójú yín bá padà wá rí ẹ padà máa ràn bójú wá sí láàbì kí náà pé bójú ẹtì ẹ náà sì ràn. Ọlálékan Àyìndé abẹ́rẹ́ ọ̀rọ̀ ló kọ mi, nọ́mbà mi rè fún polówó ọjà ní o 08067109598. Fíìmù kan ń bẹ ní YouTube báyìí ẹ lọ bá wa wò ó, Àṣàbí Àdìkúta, Àṣàbí Àdìkúta ẹ lọ bá wa wò ó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ní Sobiye TV ẹ ṣeun o. Wá sí láwọn ọmọ Ṣẹ̀kínátù. Kí ló ṣe tẹlifíṣàn báyìí? Mo ṣe fídíò. Sọ̀rọ̀ òkè. Mo ṣe fídíò olódò. Kí wá lórí tẹlifíṣàn báyìí? Kí n rí nǹkan kan. Kí ló ṣẹlẹ̀ sí wọn? Kí ló ṣẹlẹ̀ sí wọn? Mi ò balẹ̀ látìgbà yẹn. Sọ̀rọ̀ sókè kí wọ́n Mi ò balẹ̀ látìgbà yẹn. Ẹjọ́ tó ti ṣe kí ni? Látìgbà tí mo ti ṣe fídíò olódò. Ṣé ń gbọ́ nǹkan tó sọ o? Ó sọ tẹ̀jẹ̀ tí ọ̀dà lára rẹ náà. Ẹ̀jẹ̀ rẹ̀ láti ìjọ náà látìgbà tí mo ti ṣe. Lẹ́yìn tó ti ṣe fídíò jò ṣe kí ni? Kò dá lára. Ẹjọ́ ọ̀dà lára rẹ. Látòlè lọ wà jẹ́ yẹn fún yàrá. Àṣẹ! Wọn ní wọ́wọ́ yàrá lórí. Àṣẹ o! Ojú ẹ̀ omi ara rẹ̀ ẹ̀jẹ̀ ara rẹ̀ lọ padà sáyé. Àṣẹ! Àṣẹ! Àbí amọ̀dà wà lọ́wọ́. Ìmọ̀jọba ni mo sí. Mọ́rù lógun ẹrù. Àwa ìṣe kàbí àfa o. Bàbá láwa ìṣe kàbí àwọn àfáà. Gbogbo àwọn afọ́lórí tó sọ̀rọ̀ tó jẹ́ Ìlọrin. Àwọn àròkó wọ̀ lọ́rọ̀ ń sẹ́ni. Àròkó gbowó lọ́wọ́ rẹ̀ wọ́n ní àròkó gbowó lọ́wọ́ àfáà lọ́rin. So ìwọ náà. Ọmọ ìlú wo ni ọ? Ọmọ Ìbàdàn. Ìjọba gbogbo ìlú Ìbàdàn. Alákàrà òjì.
níbo ni aláfarójì. aláfarójì àti mọ̀lẹ́ báwọn aláfarójì. kí ni nǹkan tó ń ṣe tó bí ọdún mi. mo ṣe fídíò olólù. ẹ sọ sókè ìyá yìí. mo ṣe fídíò olólù. olólùkọ́ lórí ṣe olólù ṣe eré ẹ̀ ló ṣe. ó dàbí fídíò tó lójú ṣe ń bọ̀. pé obìnrin ìfojú ní olóòlù àbọ̀ ọmọ. àbọ̀ màmá. mo mọ̀ pé ojú rí. sáré tí wọ́n ṣe fídíò. sáré wọ́n mọ̀ pé obìnrin ìfojú ní olóòlù kí wọ́n ló sún ọ débi fídíò tó sọ. olólù òsì níbẹ̀ nígbà tí mo ṣe fídíò àwọn èèyàn ni wọ́n dúró sí ti. kí ló tó dúró ta nígbà tí olóòlù wọ́n ti ṣe bọ̀. ta mi ò gbé ní mọ̀. inú ilé. kí wá ní tó sí ọ láti gbà tó ti ṣe fídíò lónìí. ara mi ò balẹ̀. ara rẹ ó ṣe kí ni ara mi ò balẹ̀. lẹ́yìn ìpara rẹ ò balẹ̀ ńkọ́ ẹ̀jẹ̀ píríọ̀dù wa. píríọ̀dù wa sásìkò nǹkan oṣù rẹ ló wà ní. òtítì dà ó ti dá báyìí. kò sí ìdájọ́. Wàsílà tó di oníṣun ẹ̀jẹ̀ torí pé ó ṣe fọ́nrán olólù. Nínú fọ́nrán yìí àwọn tí wọ́n ti ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n ní fọ́nrán olólù kọ́ ló ṣe àti wípé kíní yìí gan-an ó ní pé òun ò sí ń ta wípé òkè ilé lòun wà ó kàn ní jẹ́ wípé ó lè wò pé eégún tí a ń sọ yìí sáwọn èèyàn ló wá tẹ̀lé eégún tí wọ́n wá pọ̀ tó yìí jẹ́ ìyọjú náà jẹ́ ìyọjú ó kàn lè jẹ́ wípé òun kàn ra ìyọjú ni pé tọ̀ jẹ́ òun o ra kíní yìí ṣé pé àwọn èèyàn máa ń pọ̀ tó báyìí àbí bò lòun kàn ra gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ jáde nìkan ra ń ka fọ́nrán yẹn àwọn kan ní pé bí ilé ẹni láti jẹ èkúté onídòdó bí èèyàn bá ń jẹ èkúté lórógbò wọ́n máa ń sọ pé èèyàn kì í jẹ lórógbò ìyẹn eku ilé téèyàn wá pa lórógbò téèyàn wá ń jẹnu ilé téèyàn bá lálejò tó bá ní kí ló ń jẹ séèyàn ó sọ fún pé lórógbò lèèyàn ń jẹ ni èèyàn ní ọ̀kẹ́rẹ́ mo máa ń jẹ èèyàn ó sọ fún èèyàn ó pè ní ẹran míì fún kò sẹ́ni tí ó mú yàn sí wọ́n ní béèyàn bá bẹ́ẹ̀ ní pagún tó jẹgún táwọn abílẹ̀rẹ̀ pé kí ló ń jẹ ó ní ẹran adìẹ tí ìyá alágbájá fún mi ni mò ń jẹ àbí ẹran adìẹ mi tí mo pa ni mo yí láta ni mo ní pé kí n jẹ ní alẹ́ yìí tàbí lọ́sàn-án yìí kò sẹ́ni tó máa bí àwọn kan nítorí wípé ó gbé fọ́nrán yẹn síta pé gbígbé tó gbé fọ́nrán yẹn síta òun ni òun gangan ló fa ìṣòro fún un ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ nǹkan tó bá sọ pé èèyàn kì í ṣe ni ní báyìí wọ́n ti ṣètùtù fún ọ ara rẹ̀ ó sì balẹ̀ kò rẹ̀ sí nǹkan tí ó ṣe yóò pẹ́ láyé yóò dirun yóò dìgbà yóò lọ́kọ yóò sì bímọ àwọn ọmọ rẹ̀ náà sì ṣoríire abiyamọ ni àwọn tó wà lẹ́yìn olóòlù náà àṣà wa kì í ṣe àṣà tí wọ́n pààyàn lẹ́kún ṣùgbọ́n nǹkan tí wọ́n bá sọ pé tọ̀ má ṣe gbogbo ìlú pátápátá ló ní àṣà àti ìṣe tiẹ̀ téèyàn bá sì ṣe kíni téèyàn bá fojú di àṣà àti ìṣe ìlú rẹ̀ ojú rẹ̀ yóò rí nǹkan tí ò yẹ kó rí ẹ bá lọ wo inú gbogbo àwọn ìwé àṣà pátápátá tó ń pè ní ìwé ẹ̀sìn táwọn kan pè ní ìwé mímọ́ gbogbo wọn pátápátá náà ní àwọn àṣà àti ìṣe wọn níbẹ̀ tó jẹ́ pé tó bá ti ń ṣe lòdì sí báyìí lójú ẹsẹ̀ lẹ́sẹ̀ kan náà ni wọ́n ti máa gba ìjìyà wọn. You dey find real Yoruba gist, culture, truth and vibes na here e dey. Arole Baba 1010 Media, no dull am, subscribe sharp sharp.